ṣebí ikú yìí náà ni. Bó tilẹ̀ jẹ́ pé Jésù jíǹde, ó ṣẹ́gun ikú. Ẹ̀rọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ṣebí ikú yìí náà ni. Ọ̀rúnmìlà bá Agbọ́nrìnrìn ńkọ́? Ṣebí ikú yìí náà ni. Gbogbo àwọn ajìjàgbara, gbogbo àwọn olórí wa, Awólọ́wọ̀, Tafawa Balewa, Nnamdi Azikiwe, Mandela àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ṣebí ikú yìí náà ni. Ká tiẹ̀ láwọn yẹn ti pẹ́, ẹ jẹ́ ká súnmọ́lé. Abíọ́lá ńkọ́? Olúyọ̀lé Ọlámírà nílé Azeez Àríṣekọ́lá ńkọ́? Abíọ́lá ṣebí wájú ilé ló sùn sí. Adélabọ́ Pẹ́ńkẹ́lẹ́ Mẹ́sì ńkọ́? Adédùgbà Afọbajẹ́ ńkọ́? Àwọn ọ̀jọ̀gbọ́n lórin Haruna Ìṣọ̀lá, Síkírù Àyìndé Barrister, ọmọ Agbájé Lọlá. Fatai Rolling Dollar, àwọn dà? Àìké Dàìró láwọn gbajúmọ̀ ní Sànmọ́rí Ìsọ̀rí. Ká wá fẹsẹ̀ kan dágbolé wa, ìdílé wa, nínú ẹbí wa. Ẹ dákun, mo fẹ́ bi yín ni o. Ìyá yín ńkọ́? Bàbá yín ńkọ́? Ọkọ yín ńkọ́? Aya yín ńkọ́? Àwọn ẹbí dà? Àwọn cousins, àwọn friends, àwọn frenemies ńkọ́? Àwọn ọmọ ńkọ́? Ṣé bọ́rọ̀ ikú yìí náà ni? Oríṣiríṣi ikú ló wà. Ikú gbóná wà. Ikú àtọ̀jọ́ wà. Ikú àṣálẹ́, tọ̀sán, talẹ́. Ikú ìdájọ́ iṣẹ́ ọwọ́ ẹni. Ikú atúnidá. Ikú onílara. Ikú owú jíjẹ. Ikú ọ̀tá. Ikú ìtìjú. Ikú ẹ̀sín. Ikú oró. Ikú ọmọ. Ikú àrífẹsẹ̀sí. Ikú àìgbọràn. Ikú àìlákàsí. Ikú àfojúdi. Ikú àbòsí. Ikú ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Ikú àṣìwí àṣìsọ. Ikú àyanjúràn. Ikú àìsàn. Ikú ojú-kòkòrò. Ikú ìjàmbá ojú ọ̀nà. Ikú ẹnu. Ikú ìwà. Ikú ègún àtìrandíran.
kò lóǹkà lónírúurú tẹ́yin náà sì mọ̀ tó jẹ́ pé tá bá wà yíká wa òye àti àwọn ìrírí tá a ti rí àwọn èyí tá a gbọ́ àwọn èyí tá a mọ̀ mo ṣe bí the bottom line ikú náà ni. Bó ti wù ká pẹ́ tó ikú náà ló máa gbẹ̀yìn ẹ̀. Ikú ẹlòmíì ó kú tán ẹ̀yìn ẹ̀ ò dáa iwájú tó dojú kọ kò san wọ́n ẹ̀yìn tó fi sílẹ̀ gan-an kò tó torí pé kí ni wọn ò ro ti kú mọ́ wọn ò ro ti kú mọ́ tí wọ́n bá ro ti kú mọ́ ni bóyá ìbá dáa. Oríṣiríṣi ìgbẹ̀yìn ikú ló wà o. Àwọn kan kú re wọ́n sùn re. Àwọn kan wọ́n kú re. Wọ́n sùn re. Àwọn kan sùn re. Wọ́n kú re. Àwọn kan sì tún wà o. Wọn ò kú re. Ámbèlè ta sí wọn sùn re. À ń bọ̀sibọ̀sí wọn ò fi ọwọ́ rọrí kú. Kódà hílàhílo tó bá wọn nínú ikú ó ju tójú ayé lọ. Pẹ̀lú ìdààmú òun ìfòòró tó bá wọn torí wọn ò jára ayé wọn ò jẹ́rú ọ̀run. Bẹ́ẹ̀ àìmọye àwọn tó jẹ́ pé adọ́run mòótọ́ ni wọ́n nígbà tí wọ́n kú tán ni wọ́n tó mòótọ́. Ikú kò sẹ́ni tí ò ní kú o kò sì sẹ́ni tó kú bàbá rẹ̀ ò ní dìgbòrò. Ẹ jẹ́ ká máa ro ti kú o. Ẹ máa rò pé tíkú bá dé lénìí kí ló fẹ́ ká mọ́ yín lọ́wọ́. Tó bá dé lénìí níbo lẹ fẹ́ sùn sí? Báwo lẹ ṣe fẹ́ kí wọ́n ṣe yín? Báwo lẹ ṣe fẹ́ kí wọ́n ṣe ṣe ayẹyẹ ìkẹyìn yín? Torí wọ́n ní ẹni tó ṣojú ò dàbí ẹni tó ṣẹ̀yìn. Torí ẹ̀ làwọn òyìnbó ṣe máa ń ṣe will.
ṣùgbọ́n ẹ ṣáà mọ̀ ọ̀rọ̀ wa, ẹ mọ̀ peculiarity wa pé wíìlì àbí kí n la tẹ́yìn náà sì mọ̀. Tẹ́ ẹ sì mọ̀ pé gẹ́gẹ́ bí adúláwọ̀, mo ṣàkíyèsí pé kò kí ń rọgbọ tó bá ti di bí ogún àti dúkìá òkú ni wọ́n ṣe máa ń sọ pé jogúnjogún ò tẹ́ni tó gún gbè. Àìmọye òkú lórí wíìlì, ẹlòmíì lórí wíìlì yìí ló kú lé. Nígbà tí ẹ fẹ́ para yín, tẹ́ ẹ̀ ń para yín lórí ogún ológun, ẹni tó ṣiṣẹ́ ọ̀hún kọ́. Mo lẹ́ni tó ní wíìlì ọ̀hún gan-an dà. Ikú àlìmọ́tò. Ẹ jẹ́ ká máa rò ó. Ẹ má jẹ́ kó jájèjì sí wa, torí kì í ṣàjèjì wa rárá. Inú ikú la ti ń jẹ, la ti ń mu, la ti ń sùn, la ti ń jí. Inú ikú ni wọ́n bí wa, inú ikú la dàgbà sí. Ẹ wá yíká. Ẹ wá àwùjọ. Ṣé báwọn tí wọ́n dẹni àkọlẹ̀bù tílẹ̀ ga jù wọ́n lọ? Tí wọ́n má san tí wọ́n sàn dáadáa. Torí a rí pé wọ́n ti lọ sùn. Wọ́n ti lọ dìrọ̀ mọ́gí ìgbàgbé. Wọ́n ti papòdà. Lóde òní, òkú pọ̀ o. Kódà wọ́n pọ̀ ju alààyè lọ. Àwọn tí wọ́n ti kú, tí wọ́n ti rà, tí wọ́n ti ń rà níhà, tí wọ́n ti ń rún lẹ́pa. Tí wọ́n sì ń rìn káàkiri. Tí wọ́n ń pera wọn láláàyè. Àwọn accident waiting to happen torí mo ṣe bí torí ẹ̀ ni wọ́n ṣe máa ń ní ẹni tí yóò kú tèní tọ̀la. Kí Lédùwà má jẹ́ ká bá rú ẹni bẹ́ẹ̀ dá nǹkan pọ̀ o. Àìmọye wọn láwùjọ tí wọ́n ti kú. Ṣùgbọ́n kò sí sinmi nígbà tó jẹ́ pé òkú ayé ni wọ́n. Báwo ló ṣe fẹ́ sinmi? Ikú. Àjò ni ikú.
àjò àlọ òde, àjò àlọ òdágbére. Àjò yìí gbogbo wa la máa rìn o. Àsìkò, ọjọ́, ìdí tá a fi máa rìn àti ìgbà tá a máa rìn nìkan ló yàtọ̀. Ikú. Àjò nikú. Àjò láyé yìí pẹ̀lú. Àwọn ẹlòmíì wà lájò, wọ́n á máa ṣe bí ẹni tí ò ní lọ ilé mọ́. Life is a journey. Ẹni ṣáà wò nínú ìrìn àjò yìí, everybody ló ní mode of transportation torí pé a wà in transit ni. Ẹlòmíì ro mọ́ọ̀lù ẹ̀ ni, ẹlòmíì luxurious bus, ẹlòmíì kẹ̀kẹ́ nàpẹ́, ẹlòmíì dánfó, ẹlòmíì private car, ẹlòmíì plane, ẹlòmíì boat, ẹlòmíì ẹsẹ̀ lásán. But more importantly, we are all passengers heading to the same destination. Ẹni tẹ́ máa travel pẹ̀lú ẹ lè mọ̀. Driver tó máa wà yín ẹ lè yàn. Ẹ kàn máa bára yín nínú mọ́tò náà ni, in transit. Ẹ kàn máa ríra yín in flight. Be it economy, business class, first class, or no class, whether private jets or chartered jets. Irrespective of mode of transport. Àwọn onímọ̀ọ́lù ẹ̀ even mọ́ọ̀lù ẹ̀ e get class o. Bóyá ẹ mú standing ni, àbẹ́ fìdíhẹ́, àbẹ́ jókòó. Tẹ́ bá ti dé bus stop yín, Anthony bọ́ọ̀lẹ̀, Oṣòdì má wọlé o. Mo ṣe bẹ́ẹ̀ bọ́ọ̀lẹ̀. Bẹ́yìn ṣe ń bọ́ọ̀lẹ̀ yẹn, lẹ́lòmíì wọlé. Síìtì tẹ́ ti dìde yẹn, ìṣẹ́jú tẹ́ dìde, ẹlòmíì ti jókòó sí. Tó tọ́ka sí pé soldier come, soldier go. Ìran kan ń lọ, ìran kan ń bọ̀. Ẹnì kò lò lé ayé gbó. Àjò ní àjò yìí a lè fi wé football stadium. Ṣé ẹ mọ̀ pé ọ̀kọ̀ọ̀kan èjì ẹni tere èjì tere ni stadium máa ń kún. Ṣé ẹ sì mọ̀ pé stadium èrò oríṣiríṣi ló wà tó sì wà níbẹ̀. Ẹlòmíì spectator ni, ó wá wòran ni lásán ni. Àwọn kan ó jókòó sórí fence. Àwọn kan die-hard fans ni wọ́n, àwọn kan active fans ni wọ́n, àwọn kan passive fans.
òkun ó fà làwọn àwọn kọ́. Ẹgbẹ́ ẹ̀fà tí wọ́n yẹ́ wọn sí ẹgbẹ́ Mílò làwọn. Àwọn kó wá wà, àwọn gangan ni gamer, àwọn bíi midfielder, goalkeepers, strikers, defenders, referee àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣáà mọ̀rọ̀ eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá wa dáadáa. Tó jẹ́ pé skills ń jà lára wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ láyé. At the end of the day, 2-1, 1-0, Man U, Chelsea, Arsenal. At the very end of the day, oníkálukú máa lọ. Wọ́n lọ lé. Stadium á wá dá. Á wá wà empty. Tó bá tún yá o yóò tún kún. Èkó. Ẹ jẹ́ ká máa rò ó. Man of timber, caliber, and Iroko. Pẹ̀lú oak. BU movers and shakers. Social nuisance and miscreants. Everybody go below. Ṣé ti gbọ́rin yẹn? Go below, go below, go below. Mo ní ikú apẹni tá à ń pè, ikú apẹni tí ń pè ní ikú. Ikú apẹni tá à ń kì, ikú apẹni tí ń kì ni ikú. Ìhà táwọn èèyàn máa ń kọ sókú tó kú ló máa fi hàn bóyá ẹni ire ni àbẹ́ni ibú. You know? Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Àtẹni tó ń bá àyàn jà, àtẹni tí wọ́n bá jà. Leveler ni kú. Ikú náà ni. Ìjà máa pín. Bóyá lẹ́tí ẹ̀ mọ̀ pé ó máa rẹ̀ jà. Kódà ogun máa tán. Torí ẹ̀ ni wọ́n ṣe máa ní tí a bá ń jà bíi ti kákúkọ́ o, ikú lòpin all things. Kódà nínú ogun kò sóhun tó níbẹ̀rẹ̀ báyìí tí ò lópin. Ṣùgbọ́n mo ṣàkíyèsí pé lóde òní àwàmọ́ yóò wáyé á dà ó máa pọ̀. Kódà ó lé góńgó lórí ẹ̀mí àwọn èèyàn. Tó jẹ́ pé nígbà tí wọ́n bá wà mọ́wọ́ dì mọ́wọ́ tí wọ́n wà máyà ro máyà kúnkúnkún nígbà tí kú bá dé wọ́n dà á lẹ̀ ni. Gbogbo owó, gbogbo ọlá, gbogbo ọrọ̀. Píìnì ló kéré jù ní lè mú dání. Kí wá lohun ọ̀hún kí là ń wáyé máyà fún? Kí là ń ṣe kàkàrìrì fún?
kí là ń ṣe foro fìṣàn fún? Mo ṣe bí láyé àtijọ́. Ó ní ọjọ́ tí ọmọ máa fi ń di ọwọ́ tí kò ní ìlà tí wọ́n bá ṣẹ̀ bí. Lóde òní, àwọn ọmọ tuntun jòjòló gan-an wọ́n ti mọ̀ pé yẹ̀yẹ̀ àfọwọ́bà fílẹ̀ ni. Kódà tẹ́ ẹ bá fún ọmọ òòjọ́ ní high five fún yín padà. Kí wá ni? Nígbà tí àwọn ọmọ tuntun òde òní wọn ò dín ayé mọ́ wọn ò mọ amáyà kúnkúnkún. Kí wá ni? Àwọn ọmọ tuntun jòjòló ayé òde òní wọ́n ti mọ̀ pé ayé asán ni. Tí wọ́n bá ti bí wọn báyìí wọ́n dáwọ́ lẹ̀ ni. Kí wá ni? Gbogbo ádà ìdí ni eegun àti erùpẹ̀ ohun tó bá dé nìyẹn. Ó jẹ́ pé kò sí ní gbogbo lálá tó ròkè. Ilẹ̀ ló ń bọ̀, law of gravity ni. Erùpẹ̀ lásán òun ló bá dé. Mo ṣe bí erùpẹ̀ ni wá. Kí wá ni? Kí là ń gbé tá ń gbin? Kí ló ń jó wa lọ́wọ́ tá a lè fi jólẹ̀? Mo ṣe bí èèyàn báyìí ní dining seat, dining chairs, dining room tó lè sit the whole world. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé orí àga ẹyọkan ṣoṣo lẹ máa jókòó lé? Space àga ẹyọkan ṣoṣo òun lẹ máa wà. Ẹ lè jókòó sórí àga méjì pọ̀ lórí dining. Kódà nínú ilé wa fàpẹẹrẹ 3-seater set àga orí síìtì kan lẹ máa jókòó lé. Méjì yòókù wasted space ni. Àfi tó bá jẹ́ pé àwọn èèyàn pọ̀ ní wọ́n á jókòó lé wọ́n á dìde náà ni. Kì í ṣe pé wọ́n á jókòó lé títí láé. Kí wá ni? What is it? Ṣé bàtà tá à ń wọ̀ la fẹ́ sọ ni? Èèyàn ò bá fi gbogbo ilé ṣe bàtà kò lè wọ bàtà méjì pọ̀. Yóò bọ́ kan lẹ́wọ̀ kan ni. Bóyá lẹ ti ẹ̀ ṣàkíyèsí pé ibi tẹ́sẹ̀ wá wọ̀n nu bàtà gan-an àyè péréte ni. Kí wá ni? Àdá. Kódà nínú bàtà. Bẹ́ẹ̀ wọ sáìzì tó tóbi jù yín lọ yóò máa jábọ́ ni tí ò ní fit. So what is it? Kódà èékánná ṣe bí kankan ìwọ̀nba péréte lèékánná tó ní. Ṣáà rí ka ẹyọkan ṣoṣo tó ní èékánná 6. Kí wá la wá ń wáyé mọ́yà fún? Bẹ́ẹ̀ náà laṣọ. Ẹ lè wọṣọ 20 pọ̀. Ẹ mọ wọ̀ kan. Ẹ bọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀tún wọ̀ míì. Asán lórí asán. Ìmúlẹ̀mófo.
kí wá la wá ṣoṣù káràbàtì tẹ wá gbé kinní táwọn tẹ wá gbèrú tó jẹ́ pé dín ló bá dé àtòórùn burúkú òórùn àti dín tí yóò wá padà dé erùpẹ̀. Ẹ jẹ́ ká máa ro ti kú o. Tẹ́ ẹ bá rẹ́ran tó ń tàdín tó ń ṣèdín ẹ má kó mú sókè o. Sáǹpù lẹ́rí yẹn o. Ẹni lọ́kàn pé lọ́jọ́ kan ẹ̀yin náà máa tàdín. Tẹ́ bá ríbi tí wọ́n ti ń ṣòkú tí wọ́n fẹ́ atẹ́kùn sí màálùú tàbí mèsòrò tó wú bèkètè. Ẹ yá tètè ní lọ́kàn pé níjọ́ kan ẹ̀yin náà máa wú bẹ́ẹ̀. Ṣebí màálùú ti ẹ̀rẹ́ èèyàn jẹ́? Ṣé ẹ ti rókú èèyàn rí? Òkú èèyàn ò dáa. Ni wọ́n ṣe máa ń ní ọjọ́ abákú làdèrè èèyàn sunwọ̀n láàyè. Ẹlòmíì báyìí á kú wá tún gbé sínú yìnyín. Ó ṣáláwọ̀ ló máa bá dé. Discoloration tó jẹ́ pé tó bá wà láyé kò lè ever were that discolored. Kò lè ever were discolored that way. Hell no. Àmọ́ èkó tó kù bá kú wọ́n á kówù sí nímú sí létí sí lẹ́nu. Fún ìdí èyí ẹ máa fi sísí ẹ̀mí ẹ máa fi kọ́ra. Ẹlòmíì tí wọ́n bá ní kó sí ẹ̀mí fún split seconds kò lè ṣe é. Kò lè sẹ́mi o tó jẹ́ pé ọjọ́ kan ń bọ̀ àti sẹ́mi o àti mo lè sẹ́mi o àti mi ò lè sẹ́mi o. Gbogbo ẹ̀ la bá di permanent. Ẹ wá mú gbogbo nǹkan lé kánkán. Ẹ wà máyà kókókó. Ẹlòmíì ó mà ti balẹ̀ jẹ́ o.